Baba. Mo kẹ́ àwọn abiyamọ kan kú palẹ̀ mọ́ ọ̀la. Àwọn abiyamọ wo nu? Àwọn abiyamọ tó ṣe ibú ọ̀la. Kí ló dé kí wọ́n ṣe? Gbogbo ìyá tó kọ́ṣẹ́ àbí tó wu tọkùnrin tí wọ́n ń pìtàn fáwọn ọmọ láì dá nípa wa bá wọn. Pẹ̀lú ẹkún. Wọ́n fẹ́ kó sọ. Àní ẹ̀sùn yìí alẹ́ pé yọ pẹ́ kọ́ mọ́ pẹ́. Wọ́n pe Noru. Inusa. Khalid. Abata Yidari. Masuro. Mẹ́mùdù. Alẹ́ pé yọ pẹ́ kọ́ mọ́ pẹ́. Àlèpà máa pẹ́ so ká máa pẹ́. Ẹ máa ṣe bẹ́ẹ̀ tí ń bá lọ yẹ. Àlèpà àdẹ̀ ní pẹ́ ká pẹ́. Bẹ́ẹ̀ tí ń bá lọ yìí. Ṣé bẹ́ẹ̀ rí wàhálà tí mo ṣe lórí yìí? Àwa náà rí mọ́mí ẹ̀ má wọrí. Ṣé babalẹ̀ ní ìyàbọ̀ lórí ibú? Àwa náà máa pẹ́ lórí ibú ni wọ́n. Subhanallah. Ó kó palẹ̀ máa gbáko ọ̀la. Okú palẹ̀ má gbáko ọ̀la. Gbogbo abiyamọ tí wọ́n ti pìtàn bá ba àwọn ọmọ fáwọn ọmọ aláìda yóò ṣe wàhálà wọn kò ní jẹun ọmọ tí yẹ kú. Èyí ò náà da báwọn ọmọ ọba ti kú ebi kò ní jẹun wọn ni. Ọmọ omi tọ́lọ̀ fi dá ni ọgbàgbé erí ni. Eri ni na. Ẹ dákẹ́ yìí yá ẹnìkan sọ̀rọ̀ kò sọ́kújọ kan jẹ́ òní. Kí ló wí? Ó ní ibìkan àfa ó ní ibìkan náà ká ti yẹrí irọ́ pa. Ibìkan náà ni n ta yẹn lọ́yà tó bọ̀. Ibìkan la ti yẹn irú kan kọ́ la yẹn ni. Ó yàtọ̀ ni. Orí ẹlòmíì fọ̀pá wọ̀n ni. Ìjà wọn ni a máa gbé eré èpèrè ẹlòmíì gbé. Kàkẹ́ ànábì. Baba. Orí tẹ̀ wò yìí ibìkan la ti yẹn irú kan ká yẹn ni. Irú kan ká yẹn ni tèmi yàtọ̀ síta. Njọ́ tó bìnrin mi ò yẹn orí Alájì wa Múrítàlá njọ́ tẹ́lẹ̀ mi ò bàbá ń bàrígà tẹ́lẹ̀ mi ò yẹn orí kí baba alágbájá náà ní ọmọ ẹjọ́ kọ̀ ní lọ yàn ọ̀ yẹn oúnjẹ ọkọ. Subhanallah. Kí wàá ní wàhálà tó ń bá ká tó fi rẹ̀ láyà báyìí. Wọ́n sàmọ̀ kó wọn níyàwó lágbájá òsì lọ́kọ ẹ̀ ọ̀tán. Yóò sì fi fìlà sọ lẹ́nu ládùúgbò. Ẹ̀kọ́ kọ bílí ire ọ̀tán àlùbáríkà ẹ̀tọ́ ọmọ jẹ náà nù. La ilaha illallah. Eri ntọ́ yẹn ni. Ntọ́ yẹn nu àbí kò sí farada. Àfa yìí. Ayakumullah. Àmọ́ pé yọ tọ́jú rẹ̀ yọ náwó fún ọ gbádùn rẹ̀ yọ dọ̀ olókoòwò ọ̀yàn lọ́dọ̀ ẹ̀. Má rí yún ro. Ọ̀yàn o. Bólówó jù bẹ́ẹ̀ lọ. Tọ́mọ lọ́yàn ọ̀yàn tọkọ oúnjẹ ọmọ lọ́yàn báyìí bá ń kẹ́ ọ̀pọ̀ òdì mi lọ lé àwọn ọmọ ní ọ̀sán ọ̀dà. Allah. Bàmá ń pẹ́ alájà kìlá gbẹ́jà fẹ́ sílé ọmọ ní ọkọ̀ fún ẹ. Allah. Ọlọ́mọ́kà ọmọ ní ọ̀ràn ẹ. Allah. Eri ntọ́ yẹn nu bọ́ọ̀ bá wà farabalẹ̀ kọ́ gbà fọ́nà lára ọkọ rẹ̀ ọ̀ pàtàkì wá sọ́ọ̀tì ntọ́ yẹn lára ọmọ náà. Subhanallah. Sọkùnrin. O ní gbádùn ọkọ mo tún ṣàgbákò kò ní gbádùn ọmọ. O ní rí tọkùnrin ro bákan náà ní alátìlẹyìn tí èdè mọ́ka yàtọ̀. Kàkẹ́ ànábì. Baba. Eri ẹlòmíì. Naam. Ọkọ nìkan lọ yàn àmọ́ kò yẹn tọmọ. Ọ̀yàn tọmọ. Bọ́ba gẹ̀gẹ̀lì báyìí. Ọkọ sì fún lówó. Tọ́ba gẹ̀ síwájú báyìí. Bọ́kọ bá yẹjú lásán. Yà wá pé Ṣakira. Sa. Sori gẹ̀lẹ̀ tó gẹ̀ síwájú yẹn. Mo fún wa ní 150,000. Allah. Àfa yìí. Baba. Yóò wá rẹ̀ rí àní mo trust rẹ̀ ìsọ̀lá mi ò mófo. Máa bẹ lọ́hùn kọ́ mọ́ kú Mi bọ̀rọ̀ ni ò o. mófo. Àfa yìí. Baba. Kọ̀mọ̀ kó ń jẹ ọkọ lòun yàn. Ń jẹ ọkọ rẹ̀ bá ti lè kú ọ̀rá rẹ̀ fa tẹ́ ìfàyè lẹ̀ ni. Subhanallah. Ọ̀yẹn tọkọ nìkan lọ yàn. Kí ló wá ń dààmú ara rẹ sí? Gbogbo gbádùn ẹ̀ láyé kọ́kọ́ máa bẹ ni. Bọ́ba ti lè kú gbádùn rẹ̀ pin. Oyin ìpinnu iná La kú. ilaha illallah. Àfa yìí Baba. ẹlòmíì wá yan méjèèjì ọ̀yàn tọkọ ó tún yàn tọmọ. Bàbá ò ní tí kú tọ́ba àwọn ọmọ tọ́jú ẹ̀ bọ̀ háyà. Àwọn ọba tẹ́wọ́ gbà. Yọ ọmọ tọ́jú ìyàwó bọ̀ háyà. Àmọ́ dádì Dádì ẹ̀ máa ṣe. afẹ́ rí yín sà Abẹ́rẹ́. èmi àtàwọn àbúrò mi. Ṣé kò sí no problem. Kò sí ọ̀nù kó lè dá náà ni. A kàn ní special package fún yín ni sà. Fẹ́mi àbíyá yín. Ẹ̀yin sà dádì ẹ gba chẹ́ẹ̀kì. Àwa mẹ́rẹ̀ẹ̀rin a fún yín ní 1 billion. Kí n fẹ́ fi ṣe. Mi lówó náà oúnjẹ ọmọ ni sà. Oúnjẹ ọmọ ni. Ẹ bá a mọ lè jẹ. A máa fẹ́ tọ́ kí ni kàfà. Kí ni nǹkan o? A fẹ́ kẹ́ rìtáyà màmá wa fún wa. A fẹ́ máa tọ́jú wọn. Ẹ gba ìyàwó mi lọ́wọ́ mi. No. Rárá. Ẹ kàn rìtáyà wọn ni sà. Wọ́n máa já ìyàwó yín. Ẹ fi tọ́jú wọn lẹ̀ fáwa. La ilaha illallah. Muhammad Rasulullah. Bàbá wa gbà lẹ́tọ̀ọ́ rẹ̀ fún 1 billion. Dadi. Lójú ayé ara mi náà. A fẹ́ máa tọ́jú mọ́mì Ẹ já sàdá kí padà kọ́hún. ẹ jọ̀ọ́ ẹ bá rìtáyà mọ́mì. Bàbá ò ní tí kú táwọn ọmọ yìí tẹ́ kó fà tó máa tọ́jú ẹ̀. Yọ wà gbádùn fàtí ìfàyè lẹ̀. Allah. Bó ti yàn nù. Bó ti yàn nù. Èlèmí ọ̀wá yan tọkọ. Yes. Kò tún yan tọmọ. Yes. Ọmọ ọlọ́mọ mi tán bá bí fọ́kọ rẹ̀ ní ọ̀padà sàwọn ọmọ rẹ̀ dè yàn. Subhanallah. Ó sì takú ọlọ́kọ̀ wọn nífẹ̀ẹ́ lómi. Abáde bí ọ̀dà sáà wílẹ̀ kan ò lè náwó. Njọ́ mọ bínú lọ lẹ́nì. Subhanallah. Àbọ̀tí ní gángan nù. Ọkùnrin ọmọ kẹ́wọ́n mọ́. Fọ́lí. Falyanzuril insanu mimma khuliqa. Khuliqa mimma dafiqin. Yakhruju min bayni sulbi. Taraibi. Ẹ̀rọ kẹ́yìn ọkùnrin tẹ̀ ń bẹ́lẹ̀ yìí tẹ́ ìwájú kó yìí kọ́dà wọn yàwó afá alẹ́. Tálẹ́ rẹ̀ pé kọ́ni ó pé ìhun pé. Eri mi pé o. Yes mo ní tàlẹ́ ó ṣe jàre. Eri mi pé. Eri àwa yìí náà pé. Wọ́n ní mẹ́rin kílọ̀ wà tá a fi lérí ọkùnrin pípé kí ni ń jẹ́rí gan. Kí ni ń jẹ́rí gan. Wọ́n ní
làákàyè tọkùnrin ní nígbà wọ́n bí wa pẹ̀lú làákàyè 50. Okay. àádọ́ta làákàyè. ọkùnrin sì gbọ́dọ̀ sa làákàyè wọ 246 ká tó gbà péré ẹ̀ pé. Now. ọ gbọ́dọ̀ sa làákàyè wọ 246 ká tó gbà péré ẹ̀ pé. Okay. àmọ́ gbà wọ́n bọ́kùnrin làákàyè 50 wọ́n bí. Allah. wọ́n bí obìnrin náà làákàyè 50. kò síjà ń bẹ kò jura wọn lọ. bàbá Màrígà. One down. ní àwọn bá ní kóbìnrin ó kúnlẹ̀ kó gba sàdáàkì lọ́wọ́ kọ́ ẹ̀ ọlọ́run á pa àmàlẹ́kà láṣẹ sọ́ọ́sì gba sàdáàkì náà ó ti gbà á. ẹ lọ yọ làákàyè 49 kó mi tiẹ̀ ọ̀sẹ̀kẹ̀ yọ kan. ẹ wá plus yẹ mọ́ tọkọ wà ní 50 wọ́n yìí 49 tìyàwó kù yóò wá di 99 ìyàwó ọmọ jẹ́ yọ kan. tìyàwó ọmọ jẹ́ ẹyọ kan. ṣé làákàyè ọkùnrin ti wá pé gbogbo ìyàwó kan bẹ ní làákàyè 99 ó sì gbọ́ ní làákàyè 46 àfáà yìí baba. bọ́bá níyàwó kejì wọ́n tún yọ làákàyè 49 kó mi tiẹ̀ wọ́n yẹ kọ́ tọkọ ìyàwó kẹta wọ́n yọ làákàyè 49 wọ́n yẹ kọ́ tọkọ ìyàwó kẹrin wọ́n yọ làákàyè 49 wọ́n yẹ kọ́ tọkọ làákàyè kan náà mọ̀ wá di 246 so gbogbo ẹni tó bá ṣe níyàwó kan àbí ìyàwó méjì ẹjọ́ sá eré yín ò pé. فلينظر الإنسان مما خلق. 2002 bàbá Màrígà 2002 May 22 ni mo fẹ́ yàwó ẹlẹ́kẹ̀rin. ọlọ́run sàwọn náà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. bẹ́ẹ̀ni wọ́n ké. 2002 May 22 lálẹ́ sọ igi Ìbàdàn ìyàwó mi nàmbà 4. panumọ́ má jẹ́ ìsìnwó méje kó. mo sì fẹ́ first wife mi 1989. ọlọ́run ṣe ti àná rọrùn. Àmín. afa àtọ́gá. baba. àwọn náà ń bọ̀. àwọn àtàní àwọn mẹ́rin àwọn ẹlẹ́rìí wá pé ẹ máa sọ kọ́ lọ nígbà ìtẹ́rì yìí pé ẹ já mọ̀ yìí. yes. فلينظر الإنسان مما خلق. bàbá Màrígà gẹ́gẹ́ bẹ́ẹ̀ rẹ ní sà. méjì ẹyọ kan yes sir gbọ́dọ̀ ìgbéri yìí ò pé àbókù mẹ́ta. فلينظر الإنسان مما خلق. inú ìdánwò mélòó ń tiẹ̀. ẹyọ kan. èrìrì èpè. خلق من ماء دافق. bàbá méjì lẹ́ni èrì yìí èpè sà. الصلب والترائب. ajara mélòó ní méjì. èrìrì èpè. فلينظر الإنسان مما خلق. wọ́n lọ fọ ànáwó ọ̀kan lórí èrì tí ọjọ́ ìpè rárá tọ́. خلق من ماء دافق. orí tàlá. يخرج من بين الصلب والترائب. ẹ lọ́kàn yóò bí ẹ bá yorùbá nẹ́bí lẹ́ẹ̀kan sallallahu alayhi wa sallam yorùbá nẹ́bí dáadáa sáwà yìí. صلى الله عليه وسلم. ìyá tí wọ́n ń pìtàn rẹ̀ bọ̀. tá à ń bọ̀rọ̀ rẹ̀ bọ̀ ẹja dàbí rí ẹ ọjọ́ lọ. mọ́ ló bí ọkùnrin méjì.